ẹ̀yin tí akéde iṣẹ́ ń gbọ́kàn tí àfà yìí sọ mo ti máa understand àfà yìí kò sí nǹkan tí a bá sọ wípé mùsùlùmí ẹgbẹ́ wọn ṣe wọn ò ní rí fọ́ọ̀tì inú ẹ̀ àwa tá à ń try láti sọ òótọ́ ni wọ́n máa ń rẹ́rọ̀ inú ẹ̀ ẹ wá ní kò sí nǹkan kan aburú tí ọ̀gbẹ́ni yẹn sọ tó yẹ kémi lè sọ̀rọ̀ sí meanwhile ọ̀gbẹ́ni yẹn mẹ́sàn ọ̀ṣun ó mẹ́sàn oníṣàngó. nígbà tó bá ti di pé wọ́n fẹ́ máa bọgbá wọ́n fẹ́ máa bàwó tó bá ti wọ̀lú báwo ni irú àwọn kan báyìí ṣe ní ṣẹlẹ̀. ẹ lè sọ wípé kò sọ̀rọ̀ sí bílíìfù ẹlòmíì ṣe rí nílé ayé ẹja máa wà nùtrà nígbà tí ọ̀rọ̀ bọ̀bọ̀ ìkọ́kọ́ ṣẹlẹ̀ ẹ lọ wo fídíò tí mo ṣe mi ò sọ̀rọ̀ mọ́ọ̀chì lórí ẹ̀ torí mo mọ̀ wípé kò síbi tí wọ́n ti ń kẹ́dì alẹ́ mi ò rílì takù ẹ̀sìn mùsùlùmí nínú fídíò mi pé àáfà ẹ lọ wo fídíò tí mo kọ́ ṣe nígbà tí bọ̀bọ̀ ṣe rí pé fídíò yẹn ò pẹ́ torí mi ò máa ń láìkì ọ̀rọ̀ tó ò bá tí jẹ́ wípé ó bú ìgbàgbọ́ ti ẹlòmíì akéde sábà ń sọ̀rọ̀ lórí ẹ̀ but ọ̀rọ̀ tẹ́ni wá lọ sọ yẹn tó jẹ́ ògo Ìlọrin tó jẹ́ number 1 ògo Ìlọrin tó ò rí ẹ̀rọ nínú ẹni tó ṣe nǹkan yẹn tó jẹ́ pé ó fẹ́ fi lọ máa kọ́ ẹ̀sìn ẹlẹ́sìn òun ló jẹ́ kí n ṣe fídíò tí àáfà ìwà ń kọ́mẹ́ǹtì bíbà lé lórí àáfà ẹ máa tí àláti máa lò làákàyè yín lẹ́ẹ̀kankan torí mo máa ń notice wípé bí ẹ̀ẹ̀kan lọ́dún lẹ máa ń lò làákàyè yín yẹn kò ń ṣe pé mo ń bú yín o torí àwọn comment ẹ máa ń comment orí page mi máa ń ẹ̀ẹ̀kan ṣó lẹ́ sọ nǹkan tó wà sensible àtúndọ́ tí mo ti mọ̀ yín. ṣé rí tó bá jẹ́ pé fídíò táwọn èèyàn ń send sí akéde mo fẹ́ fi máa ṣe fídíò ni at least máa ṣe fídíò 2020 ní èdè but èmi kàn máa ń select ní tẹ́ bá lọ wo fídíò tí mò ń ṣe tó o bá ti antagonize ẹ̀sùn mi ò ń sọ̀rọ̀ ṣe understand wọ́n gorí èèyàn wọ́n ṣe kíní kan ẹlòmíì máa pe ẹ̀ ní pásítọ̀ tó jẹ́ pé àáfà ni ẹlòmíì dẹ̀ máa pe ẹ̀ láàfà tó dẹ̀ jẹ́ wípé lókì oníṣègùn ni so nǹkan tí mo ṣe máa ń sọ̀rọ̀ nípa pé bí àwọn gorí èèyàn torí orí náà la ṣe ní ọlọ́pàá ní ìpínlẹ̀ kankan láti lè put correction sáwọn nǹkan kan tí ó kù díẹ̀ káàtó nítorí náà lèmi ò ṣe máa ń rí ẹ̀rọ ẹni tó bá pààyàn pípa ló máa pa òfin tó wà láyé látayé tí aláyé ti dáyé nìyẹn ìka tó bá ṣẹlẹ̀ ọba máa ń gé ṣe understand but kó wá fi ẹni tí ó pààyàn nílùú ẹlẹ̀ kó wá sọ pé nǹkan ó ti lọ fight ọlọ́ṣun ó lọ ṣe kíní kan ṣọ́ọ̀rọ̀ ọlọ́ṣun ló ń sọ nínú ibẹ̀ yẹn tí number 1 ògo Ìlọrin fi gbé ọ̀rọ̀ ọlọ́ṣun wọlé àfà tó kọ́mẹ́ǹtì ǹjẹ́ nílàkàyè báyìí pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yẹn ǹjẹ́ mo ti wà able láti reset brain yín padà sí reset factory báyìí ẹ kò máa comment ẹ̀yin náà dẹ̀ mọ̀ mi pé gúdúgúdú la kéde mi ò fìgbà kan túra lé I'm always fully loaded bí AK-47 ẹ̀yin tá kéde ẹ jẹun lẹ́sìn wa lajàre.